ṣe bí ọ̀gbìn. Èmi ní wọnú nínú ọmọ ìwé gbogbo ọmọ yẹn kọ́ ló tẹ̀lé wa. Àwọn máa débẹ̀ àwọn ló máa pè é. Ó yẹ fún nọ́mbà yẹn. Báwo ṣe mí ìsún aláti bẹ́ẹ̀ jà? Bọ́dà pé padà sí ra ẹ lọ fún express. Express la lọ gbà. Ẹ lọ bá ájú lẹ́yìn. Ìbọ̀lọ́gbọ̀ ájọ ni wọ́n rẹ̀. Ló wà ní fíìsì ìjọ ọmọ parí wọ́n yẹn ṣubú ní kàmáyàmá. Ọmọ mẹ́. Àjọ wà ní gọ́bọ̀ ìlú àwọn ayọ́jú ẹ̀. Oríṣiríṣi àwọn máa ń ṣe é parí ẹ̀ ta.